ṣé rí ọ̀rọ̀ Aunty Ajara tó ń flow káàkiri ẹ̀yin tẹ́ ń lẹ̀ ń ṣe àjò fún àwọn èèyàn ẹni kan máa gbé wá bá wọn ẹ̀ ń try o ẹ̀ ń try ọlọ́run dẹ̀ ń fún yín ṣe ṣùgbọ́n ẹ dákun ẹ ní ṣiṣẹ́ ṣe o ẹ ní ṣiṣẹ́ ṣe Aunty Ajara tó lóyún tọ́lọ́run á pè sọ́dọ̀ ìkọ́lọ́run ẹlẹ́dàá kó bá àforíjì irú wọn ò wọ́pọ̀ tí wọ́n ní ọmọ lọ́wọ́ o olówó ló lè fẹ́rù Aunty Ajara yẹn o kì í ṣẹni tí olówó tó jẹ́ pé wọ́n wàá máa tọrọ owó fún lórí nẹ́ẹ̀tì o ẹ má ṣì mí gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ sì ń fún wọn lóògùn àfáà wa yìí nì àti àfáà wa Abdulhakeem tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé oògùn liver wà oògùn gbá wà nǹkan tẹ́ ẹ máa ṣe wà asthma wà ó wà lóòótọ́ o ó lójú ẹni tẹ́ ẹ lè fún lóògùn rú ẹ̀ mú o tó bá wà bí Ajara ṣe wà o ẹ ṣọ́ra o ẹ ní ṣi oògùn lò ẹ sì ní ṣiṣẹ́ ṣe lọ́lá ànábì lọ́dọ̀ Ọlọ́run ṣé rí tí mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ni pé ọ̀rọ̀ Ajara ò ní itan tó lè fi rìn Ajara ẹ wo ẹsẹ̀ àbùdá tọ́lọ̀ ń dá ní àfi bú n tó délẹ̀ Ajara ò ní ẹ̀yìn tí ó fi gbé oyún eegun ẹ̀yìn Ajara ti wọnú ẹ̀yin náà wo the way bó ṣe ń rìn ẹ ti understand okay now ẹ wo ara Ajara igbá àyà rẹ̀ ìta ló wà ó yá kó tó lóyún ẹ wo bó ṣe ń rìn ó wá lóyún tán ẹ wo ibi tóyún yẹn wà ǹjẹ́ ẹ lè fojú rí kó dúró báyìí ǹjẹ́ ẹ lè fojú rí abẹ́ ẹ lè rí òun fúnra ara rẹ̀ ọwọ́ rẹ̀ ò tó abẹ́ bó bá yàgbé èèyàn ló máa clean ẹ̀ fún àfi kó ní help ọmọ ó ti sá sínú tán ọmọ yẹn dẹ̀ ní á nídìí omi á nídìí ẹ̀jẹ̀ á nídìí gbogbo nǹkan tí ó fi máa yí káàkiri ó yá mélòó lẹ́dọ̀ mélòó ní ìfun mélòó ní gbogbo nǹkan yòókù tó ń ṣiṣẹ́ lára wa lára Aunty Ajara bọ́lọ̀ ń ṣe tiẹ̀ nìyẹn ṣùgbọ́n rú wọn owó gbọ́dọ̀ wà tẹ́ ẹ bá fẹ́ fúnrú wọn lóyún ẹ gbọ́dọ̀ ní owó ẹ lè máa retí pé lórí nẹ́ẹ̀tì lẹ́ẹ̀dáwó fúnrú àwọn èèyàn yẹn oníkálukú ní bùkátà rẹ̀ tí ń gbọ́ àwọn sẹlíbírìtì tádẹ́jọ́ ń ṣe pọ̀ tá a mọ̀ ní sẹlíbírìtì àwọn ọ̀rẹ́dì orí nẹ́ẹ̀tì ní gbogbo wọn gbójúlé o ṣé bẹ́ẹ̀ rí pé wọ́n ti sáré jáde wọ́n ń béèrè owó ṣùgbọ́n tá bá fẹ́ náwó fún eléré béèlì náà máa ń lẹ̀ ṣé àwa táwa ń ṣiṣẹ́ ní òtútù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà tó láàánú tó ṣe o ṣùgbọ́n èlò lẹ fẹ́ kán dà á lẹ́ẹ̀lẹ́fà Ajara táwọn sẹlíbírìtì tá ń lò tẹ́ ẹ dẹ̀ pé ní sẹlíbírìtì tẹ́ ń gbé káàkiri ẹ gbé dání tẹ́ lọ́ọ́ fi ṣeré béèlì tẹ́ ẹ̀ ná fún olórin tẹ́ ẹ̀ ná fún gbogbo ẹ̀yẹn kí ló dé tẹ́ ẹ̀ fi dájọ́ kẹ́ ẹ fi gbẹ̀mí ẹ̀ sílẹ̀ kẹ́ ẹ gbé kúrò lọ hospital tó wà yẹn kẹ́ ẹ gbé lọ Àbújá níbi surgery gbàrà tí Ajara lóyún ó yẹ kó jẹ́ pé oyún oṣù méjì sóṣù mẹ́ta yẹn wọ́n á yọ ní lára ẹ̀ wọ́n á dẹ̀ gbé sínú ògò kò sí tó ṣe lédì yẹn o oyún tó ní ni kò lè rárá gbé ẹ má jẹ tàn yín tán bá ní ẹ liver ní kankan ní àyàfi bó bá jẹ́ pé ibi tọ́mọ jókòó sí orí liver rẹ̀ ló jókòó sí o tẹ́ ẹ bá lè fún lóògùn liver ọmọ ní ọmọ. ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ màmá Cassette wọ́n yànnàná ọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ ikú Aunty Ajara tó dolóògbé ẹ̀yin èèyàn ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí o Ìyá Cassette yànnàná ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ni Ìyá Cassette sọ àbájọ wọn lọ́mọdé ò lè láṣọ bí àgbà kó làkísà bí àgbà o nípa ọgbọ́n orí Ìyá Cassette àti experience tí wọ́n ti ní àti ìrírí wọn wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ wọ́n fi yànnàná ọ̀rọ̀ o látàrí tó ṣokùnfà ikú Aunty Ajara tó dolóògbé kí wọ́n ní Ìyá Cassette kí ni wọ́n sọ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ tó ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rẹ̀ tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́lẹ́ máa jàǹfààní lóòrèkóòrè tá a bá ti mú fọ́nrán wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wá gbàgbé àdéhùn wa là ń múṣẹ o lórí ìkànnì wa pé
gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ̀ mọ́ wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́sì mọ́ fi ju ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ bí Ìyá Cassette bẹ́ẹ̀ ṣe ń yànnà náà rọ̀ lórí fọ́nrán yìí ẹ jẹ́ ká gbọ́. oògùn yẹn ò kì í ṣe ara rẹ̀ ló máa dúró sí ẹni wọ́n fi oxygen sí lára kí lẹ lérò pé wọ́n fún wọn ò lè fún tablet wọn ò lè fún ní syrup abẹ́rẹ́ náà máa kìbọ́ lára tí ò sì jẹ́ mábẹ́rẹ́ olówó ló lè fúru Ajara lóyún mo gbọ́ tí bàbá kan náà ń sunkún wọ́n sọ pé gbà náà ọmọ àwọn ti kú tó bá jẹ́ ìlú èbó lẹ bá wà ó yẹ ká ẹ gbé sọ́dọ̀ nílùú èbó ni nà níbẹ̀ yẹn yóò ní ọmọ láyé tó bá máa kú yóò kú o ìyẹn ò ní kó má kú ẹni tí ó dàbí Ajara gan ó ń bímọ tán ó ń kú ẹlòmíì toyún ló ń kú a ti rí dókítà kan ní Amẹ́ríkà tó jẹ́ pé ó sì tọwọ́ bọ ara obìnrin òyìnbó dúdú ni ọmọ Nàìjíríà ni ó gbé ọmọ jáde para ọmọ yẹn ò yá wọ́n tírìtì ọmọ yẹn tán wọ́n sì tún kì í bọ̀ látojú ara ó dẹ̀ dúró déédéé irú àwọn Ajara kọ́ ni wọ́n ń làkàkà tí wọ́n máa bímọ wọn o rárá wọ́n máa ń yọ ọmọ wọn ni kódà without operation wọ́n ó dẹ̀ gbé sínú ìgò títí tí ó fi ṣe òun náà lọ́mọ láyé wọ́n ṣe ń ṣe surrogate wọ́n ṣe ń ṣe BF olówó ló lè fẹ́ rú àwọn Ajara kì í ṣoògùn ẹlòkìnní kan kò sí hospital tí wọ́n Ajara máa dé tí wọ́n máa sọ pé olóyún kan wá fún lóògùn lórí rọ̀ ni tá a bá ní ẹ̀dọ̀ ń dà láàmú ò gbọ́dọ̀ fún lóògùn kankan ẹ má jẹ́ tàn yín ẹ ṣọ́ra o ẹ lè wo asthma ẹ lè wo orí fífọ́ ẹ lè wo àpẹta ẹ lè wo gbogbo ẹ lóríṣiríṣi òkú òru ẹ lè wò ṣùgbọ́n kì í ṣe bí irú ta Ajara yìí ẹ jẹ́ a ṣọ́ra. ẹ̀yin èèyàn ẹ̀yin náà ẹ dá sí ọ̀rọ̀ yìí o fọ́nrán tá a mú wá sí orí ìkànnì wa yìí ẹ dá sí torí oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde lẹ́yìn ikú Aunty Ajara látàrí oyún tí wọ́n ní àwọn kan sọ pé oyún tí wọ́n ní ló ṣe sábàbí okùnfà ikú Aunty Ajara àwọn kan sọ pé pé tí wọ́n bá lóyún náà pé kò léwọ̀ àwọn kan sọ pé wọn ò lẹ́tọ̀ọ́ láti lóyún kí ni èròǹgbà yín látàrí fọ́nrán tẹ́yin náà ń gbọ́ lórí ìkànnì wa ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa kẹ́ ẹ mọ share rẹ̀ káwọn èèyàn náà ká tó lè rí ọgbọ́n kọ́ látàrí tó ṣẹlẹ̀ sí Aunty Ajara só lẹ́tọ̀ọ́ bí Aunty Ajara bí wọ́n ṣe lóyún àbí kò lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ ìdáhùn lẹ́nu yín lábẹ́ comment section wa ẹ wò ẹ jẹ́ ká tó tẹ̀síwájú bí fọ́nrán yìí tó ṣe ń lọ lórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. gbogbo nǹkan ni mo lè ṣe yẹn kò sínú kádàrá o kò dẹ̀ sínú àwòrán èèyàn ni ẹ wò kẹ́ ẹ tó ṣe nǹkan ẹ̀yin tẹ́ ń polówó ìwòsàn lórí nẹ́ẹ̀tì ẹ̀ ní ṣiṣẹ́ ṣe lágbára Ọlọ́run torí tán bá ní dókítọ̀ àáfàá wa yìí dókítọ̀ ni wọ́n dẹ̀ ti gba dìgírì wọ́n mọṣẹ́ dáadáa tán máa ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ tán máa ṣùgbọ́n kì í ṣe bí irú eléyìí torí tẹ́ ẹ bá ní practice clinic tó jẹ́ pé àwọn scientist gidi dókítọ̀ gidi lẹ gbà síbẹ̀ kódà ẹ̀ ní fi nǹkan kan sí lẹ́nu kò ní ìdí oògùn rámọ́tà ò ní ìdí oògùn ẹ̀dọ̀ ní nǹkan kan ni wọ́n ní kinní kan ní oxygen náà gbé sí nímú bóun náà ṣe fẹ́ fún lóògùn ẹni wọ́n bá ti fi oxygen sí lórí sí nímú Ọlọ́run ló lè dóòlà ẹ̀ ọmọ yẹn ni wọ́n tọ́jú kì í ṣe Ajara tí ọ̀rẹ́dì ti kú tipẹ́tipẹ́ tí ò kàn tí ì jáde ni ẹ wo èèyàn bó ṣe dúró ẹ wo inú òun fúnra ara rẹ̀ kò lè fọwọ́ ara ẹ̀ tábà bó bá tiẹ̀ ló dìde ń bẹ̀ yẹn ká tó gbé wá sí hospital bóyá ló lè tó bá yàgbẹ́ bóyá ló lè nùdí olówó ló ń fúnrú wọn lóyún o bóyá ìyá obìnrin òyìnbó kan tó jẹ́ pé òun ò tiẹ̀ lẹ́sẹ̀ ní tiẹ̀ kì í ṣàràrà kò lẹ́sẹ̀ ní ẹsẹ̀ méjèèjì kò ní òyìnbó ló fẹ́ o ó dẹ̀ bímọ 4 ó ní bó ṣe ń ṣe wọ́n náà ẹ gbéyàn kọjá sọ́dọ̀ yín nílùú èbó ẹ̀ wọ́n ń sunkún ipò ọmọ yín kú tẹ́ ẹ bá fẹ́ hẹ́pù èèyàn celebrity l'Ajara ẹ dẹ̀ gbé kọjá sílùú èbó òun náà sáàní káàdì celebrity tó lè lọ sí Amẹ́ríkà tó lè lọ London irú owó tẹ́ ẹ dá fún yẹn tó bá wà lọ́dọ̀ ẹnìkan wọ́n lè lo káàdì ẹnìkan fún náà
ó wá kú tán ẹ̀ wá ń pariwo kiri pé kinní kan Ajara ẹni fún lóyún ó lóun ti rí ìyàwó ni ṣùgbọ́n hẹ́ẹ̀pù tó wà ń bẹ̀ wọn ò ṣe fún un àìmọye ara ń lóyún náà àǹtí Rámọ́tà bó ṣe wà yẹn ó lè lóyún toró òun náà ó kàn tẹ́rẹ́ ni síbẹ̀ náà wọ́n tún máa hẹ́ẹ̀pù òun náà ni tó bá lóyún wọ́n máa wò ó káàkiri ni wọ́n máa dúró tì ní ṣùgbọ́n Ajara ọmọ ti sá sí ń tan ó ti sá sí lábẹ́ ń bo ni ó gbà jáde bó o lẹ ṣe fẹ́ kó rù èyí tán ló ti kọ́kọ́ bí tẹ́lẹ̀ ẹ mọ bó ṣe bí bóyá premature àbí bó náà ṣe pè ńlọ bí ó lè mọ́jọ oṣù 3 lọ tí yẹn jáde ń díẹ̀ ó sì lè jọ operation náà fi yọ kúò kí ló dé Ọlọ́run ti ní ọ̀nà tí ó gbà lọ́nu ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń fún wọn lóògùn lórí kínní lóògùn rú àwọn èèyàn bẹ́ẹ̀ o gbogbo ẹnu ni mo fi sọ ẹ dákun ní dáràn o ní dáràn o irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń fún wọn lóògùn títí tán máa fi bímọ torí oògùn tó bá lò orí ọmọ yẹn ló máa mú torí orí ẹ̀dọ̀ ni ìfún ní ibẹ̀ lọmọ rẹ̀ wà kò rínú gbé kò rárá gbé Ọlọ́run wà pẹ̀lú wa o ọ̀rọ̀ àǹtí Ajara kọ́lọ́n foríjì ni o kọ́lọ́n fọ̀run kẹ́ so kò jẹ́ bó. wọ́n gbọ́ rèé o àwọn àṣírí gbàǹkàngbàǹkàn tá a tún gbọ́ tó yà wá lẹ́nu la ní ká tún mú wá sí etígbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́ níta tún ní ká mú wá nìyẹn nítẹ̀yìn náà bá wá nílé ròǹgbà tẹ́ ẹ fẹ́ sọ sí gbogbo tẹ́ ẹ ti gbọ́ yìí lórí ìkànnì wa ẹ̀yin náà sọ sí abẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ láìkẹ́ ẹ ṣí rẹ̀ ẹ jẹ́ kó go far ẹ wò ó ibi tá a fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ sí rè bó bá tún wá ṣe ń lọ àátùmọ̀ mú wá fún yín lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.